Àwọn fàájá mo fi Ọlọ́run bẹ̀ gbogbo àwọn fàájá nìsín wọ́n ní àwọn fẹ́ lọ sí ṣọ́ọ̀ṣì lọ ẹ̀bẹ̀ tí mo wá ń bẹ̀ àwọn fàájá ni pé ká má lọ ṣọ́ọ̀ṣì lọ ká lọ protect ní secretariat ní Ìbàdàn ìyẹn gbogbo tó ṣẹlẹ̀ nípa ìgbéyàwó alọ́ yìí Ọlọ́run fẹ́ fi ra àwọn ìyàwó àwa ìránṣẹ́ Ọlọ́run ní ṣe é Àlàbí òde lórúkọ rere o ẹni tó gbé ọmọ ọlọ́mọ tó gbé fún àlè tó ń kọ̀rẹ́ ètò orin ẹ̀mí ẹni tó jáde lọ́dọ̀ Àjànàkú tó ba bẹ̀jẹ́ ọ̀dọ̀ màmá rẹ̀ dẹ́m olóògbé ó ba bẹ̀jẹ́ ó ba jà ní ọkọ àkọ́kọ́ ẹ̀ ó ba yẹ. Àkíyèsí tí mo fẹ́ wá pe gbogbo wa sí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo mọ̀ pé Jésù sọ fún Pétérù ó ní tó bá jẹ́ ènìyàn ló fi lè hàn ó ní òun mọ̀ pé kì í ṣe rárá àti ẹ̀jẹ̀ ló fi lè àbí kò ṣe pé ẹ̀mí Ọlọ́run mo wá bẹ̀ bàbá Ìsíkáyà Olúbóyè Ọládèjì gẹ́gẹ́ bí ohun tó sọ yìí àtọdún 6 la ti ń tẹnu mọ́ adúpẹ́ pé ó fìdí ẹ̀ tún múlẹ̀ mo wá bẹ̀ ní ìyọ́nú Ọlọ́run ó lọ sọ́dọ̀ bàbá ẹ̀sẹ̀ Ọládélé bàbá Ọdẹ́jọbí àríjóná superintendent kí wọ́n tẹnu mọ́ ọ̀rọ̀ tó ń sọ yìí kí òun náà dẹ̀ mú lò kó má jẹ́ ọ̀rọ̀ orí ahọ́n lásán kí ó mú lò láti bíùdì wa láti rà wá padà nínú ìjọ yẹn tó bá dẹ̀ ti tó dé èrè òtọ́dún yìí kó tún bẹ̀rẹ̀ ìwàásù tó wà yìí ìyẹn ohun tí mo bẹ̀ fún kó má tún yí padà nígbà tó kúrò lórí pẹpẹ tán kó tó kẹ̀yìn sí ìwàásù tó wà yìí nítorí pé Ọlọ́run ló fi sí lẹ́nu ìyẹn ìkíní adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nọ́mbà 2 àkíyèsí míì tí mo fẹ́ pè sí mo fẹ́ kí ó lọ sọ́dọ̀ bàbá Abíára kí ó lọ kúnlẹ̀ ní gbangba kó sọ fún bàbá Abíára pé kó dáríjì òun kó kà sọ bàbá sì wà láyé báyìí ìyẹn ni pé kí ni túmọ̀ ìmọ̀ràn yìí ìmọ̀ràn ní òkè sóhun Olúwa ni mo sọ kí ni túmọ̀ kó dáríjì òun ní pọ́blíkì gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sí ní ìsín ohun tó ṣe ìjọba bàbá Abíára àgbà tí bàbá Abíára wà ní general evangelist òun ló ń ṣẹlẹ̀ sí ó ń sọ nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ pé àwọn kan fi orúkọ CAC wọ́n fi kó èrò jọ wọ́n fi kó kìkì kò sẹ́ni tí ń forúkọ CAC kó èrò jọ Ọlọ́run máa kó lọ́dọ̀ ẹnìkan lọ sọ́dọ̀ ẹnìkan ni tó bá jẹ́ ìdí tí mo fi sọ ni pé ní ìgbà tí bàbá Abíára wà nínú general evangelist bí gbogbo èèyàn ṣe ń rọ́ sọ́dọ̀ Táíwò Òjó yìí òun náà ni gbogbo wa ń rọ́ sọ́dọ̀ rẹ̀ ìgbà yóò rò pé ọ̀dọ̀ nìkan lọ́lọ́run pín sí èyí tó yẹ kí ó kọ́wọ́ tí bàbá Abíára ń gbà náà lọ́hùn ó wí ìtòhún ó rí oore ọ̀fẹ́ tó ní bí ipò ló ní òun náà mọ̀ pé tó máa dépò yẹn ó ti dépò yẹn nìsín ẹ̀san ti wá ń ké pé bóyá àwọn kan èèyàn wọ́ tí wọ́n kò sẹ́ni akọlọ́run ó padà ìwàásù àkọ́kọ́ yẹn ni kó lọ bẹ̀bẹ̀ lọ́dọ̀ bàbá Abíára ká gbàdúrà fún kí Ọlọ́run ó lè mú ẹ̀gún tó jẹ́ pé bí àwọn general evangelist bá ti wà àwa tó yẹ kó kọ́wọ́ tì wọ́n a máa padà lẹ́yìn wọn ni Ọlọ́run máa fẹ́ lò ní replace òkìkí wọn so kí bàbá Abíára àtòun kí wọ́n pa ẹ̀gún yẹn rẹ́ ní ìsinyìí ìmọ̀ràn ni o láti èdè tó sọ̀rọ̀ finally ìmọ̀ràn kejì a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún Kásíjò lọ́dún yìí ẹ wo ohun tó ṣe fún ìyàwó ẹ̀ Kásíjò tẹ́ rí yẹn nípa ọ̀rọ̀ alágbèrè àbí obìnrin níwájú Ọlọ́run Kásíjò ní nọ́mbà 1 tó ṣàgbèrè jù nínú àwọn olórí wa ní CAC ṣùgbọ́n ó ti lè wáyé padà báyìí o kò bímọ fálè láàmì mi ò dájú ṣùgbọ́n tí Kásíjò bá lè respect ìyàwó ẹ̀ tó ṣe nǹkan ńlá bẹ́ẹ̀ yẹn fún lọ́dún yìí mo gbàdúrà fún ìgbà tí mo rí ọkàn mi yọ̀ sí ẹ̀yin náà ẹ promote position ìgbéyàwó ọ̀pọ̀lọpọ̀ program tẹ́ ń lọ ẹ mú ìyàwó yín dání nítorí nínú area ìgbéyàwó wàhálà wà fún gbogbo wa o ní standard position in marital issue marital area wa our lack ọ̀pọ̀lọpọ̀ mega crusade tó ń lọ tó ń ṣe mú ìyàwó dání bí a ti ń kí yín ká máa kí mọ́mí general overseer
bí ẹ̀yin bá bẹ̀rẹ̀ ẹ wọ the same aṣọ nígbà míì bí ẹ bá bẹ̀rẹ̀ gbogbo àwa tó ń bọ̀ lẹ́yìn á lè kọ́pì. Bàbá Abíára kì í múyàwó ẹ̀ rìn ẹ̀ náà ẹ̀ múyàwó ẹ̀ rìn òun náà ló kọlu gbogbo àwa ọ̀dọ́ àtàlọ́ àti gbogbo wa yìí ní ojú wa ṣe ń jà ní ìsín ẹ promote marital láìní wa láìfo wa ẹ fún ọ̀pọ̀lọpọ̀ ní ìsín bàbá general bashir bàbá Ọ̀dẹ́jọbí ó wá sí program kò múyàwó ẹ̀ dání bàbá ẹsẹ̀ Ọládélé wá àwọn màmá yìí ti dàgbà kò sí tẹ́ ẹ fi wọ́n ṣe inú ilé ẹ wo bàbá Adébóyè ẹ wò wọ́n ẹ jẹ́ kí àwa náà promote àwọn ìyàwó wa bí bàbá Ọ̀dẹ́jọbí ṣe wá ní àná yẹn kó o náà kí màmá náà jókòó àwọn màmá yìí ti dàgbà wọn bí màmá ká sọ pé ọmọ ni wọ́n tọ́ ẹ promote marital láìní wa ẹ jẹ́ ká tún ibẹ̀ ṣe ẹ jẹ́ àtúnṣe ẹ̀yin náà lọ́dún ìmọ̀ máa wò yín bí ẹ bá ṣe báyìí fún ìyàwó yín tí ẹ̀ ní ṣe kó dín ńlá tí ẹ̀yin bàbá bá tún ṣe dé wàhálà tí a ní lórí issue marriage yìí nìsín àní lè ní nísìn àwọn fàájá mo fi Ọlọ́run bẹ gbogbo àwọn fàájá nísìn wọ́n ní àwọn fẹ́ lọ sí ṣọ́ọ̀ṣì Àlọ́ ẹ̀bẹ̀ tí mo wá ń bi àwọn fàájá ni pé ká má lọ ṣọ́ọ̀ṣì Àlọ́ ká lọ protect ní secretariat ní Ìbàdàn ìyẹn gbogbo tó ṣẹlẹ̀ nípa ìgbéyàwó Àlọ́ yìí Ọlọ́run fẹ́ fi ra àwọn ìyàwó àwa ìránṣẹ́ Ọlọ́run ní ṣe èsì padà ní kí wọ́n wá protect ní Ìbàdàn torí Àlọ́ ó gbé lẹ́tà ó gbé lẹ́tà ó fáìlì Awokoko nígbà ó fáìlì Awokoko immediately yẹn lẹ́tà Fálànà ẹ ti gbé sí CAC News ṣé n tí Àlọ́ wá ṣe ọmọ ìyàwó yẹn ṣó dáa lójú yín ni as a church ẹ fẹ́ nìkan jò yẹn as a church ṣó dáa lójú yín ṣé ìkan gidi ni sẹ́yìn lè ní ọmọ kọ́mọ yóò di àràbà kó fẹ́ ọkọ kọ́kọ́ ẹ silent ẹ̀ àdàbí máa wà ẹ̀san máa wà ọjọ́ ẹ̀san máa wà ṣẹ́yìn ẹ̀ ń gbé ọ̀rọ̀ Fálànà ẹ̀ ń gbé sí CAC News omojú dẹ̀ ń gbọ́n mi mo dẹ̀ sunkún ṣé ẹ̀yin lè ṣe ẹ lè gbà fún ọmọ yín obìnrin kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ kí ni ayọ̀ tó wà nù yín bí Àlọ́ bá pe Awokoko lẹ́jọ́ kí ni ayọ̀ tó wá jẹ́ fún yín tẹ́ fi gbé ní ìsìn yẹn sórí CAC News ṣé ayọ̀ ló jẹ́ fún wa ní tó ń ṣẹlẹ̀ yẹn mo bẹ̀ yóò bàbá Eskaya ẹ̀yin náà lọ gbéyàwó yín ẹ jẹ́ kó máa bá yín lọ mega crusade gbogbo tẹ̀ ṣe yìí it is a time to promote our wife pásọ sí èsì kì í báyàwó wọn wá dìṣe máa sọ kì í báyàwó wọn wá dìṣe kínní kì í báyàwó wọn lọ ìsọjí kí ni wàhálà wa ètò àkọ́kọ́ tí Ọlọ́run ṣe nínú ọgbà Édẹ́nì òun la bàjẹ́ yìí ṣé ègún ni Babalọ́lá gún fún wa ni àbí ìyàwó ẹ̀ ìyẹn ní tí mo fẹ́ bá yín sọ bàbá Eskaya mo ti dúró ní ibẹ̀ yẹn o eléyìí ti màmá Bọ́lá Ààrẹ kí n tó sọ ti màmá Bọ́lá Ààrẹ àti Tọ́pẹ́ Àlàbí number one ni pé àwọn nǹkan tá a lè fi ẹran ara túmọ̀ a lè fi ẹran ara túmọ̀ ẹ̀mí mọ́ a lè fi ẹran ara túmọ̀ ìwé mímọ́ a lè fi ẹran ara túmọ̀ Ọlọ́run a lè fi ẹran ara túmọ̀ ohun Ọlọ́run a lè fi ẹran ara túmọ̀ àlá a lè fi ẹran ara túmọ̀ ìjọba ọ̀run bẹ́ẹ̀ ni a lè fi ẹran ara túmọ̀ oríkì Ọlọ́run a dẹ̀ lè fi ẹran ara túmọ̀ okòó tó bá ti jẹ́ àdìtú láti ọ̀run wá. You can't interpret all this by canons. Kí ni mo torí ẹ̀ṣẹ̀ léyìí? Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé màmá Bọ́lá Ààrẹ. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé ẹ̀. One, mo malé, mo lè wá sílé láti wá bá gẹ́gẹ́ bí ìyá. He remained my mother till Christ call. Mo lè wá sínú ilé wá bá màmá pé mo rí nǹkan báyìí báyìí. Mo dẹ̀ fẹ́ kí a ṣe nǹkan báyìí báyìí. Ṣùgbọ́n nítorí nǹkan yẹn ti bọ́ sí public. Ó dẹ̀ ní the public address ni mo ṣe sọ. Kí màmá bá dẹ̀ rí bí nǹkan tí ó kù díẹ̀ mo fi ọba àwọn ọba bẹ̀ kó má bínú nítorí Ọlọ́run. Torí ọjọ́ tó gbà mí sílé tọmọtọmọ tayátayá nígbà tí CAC fẹ́ fi ayákìlà pa mí
ọjọ́ tó gbà mí lọ́jọ́ ewu, ọjọ́ àdúrà rẹ̀ lórí mi ò gbé wá sí public torí ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀ ó ti wà ní public ni mo ṣe fẹ́ address ẹ̀ public. Bí bẹ́ẹ̀ kọ́ màá wá bá bàbá màmá nínú ilé láti address ẹ̀. Number one, màmá tún àwọn orin kan kọ ní àkókò lórí afẹ́fẹ́ nítorí àwọn èèyàn ń criticize orin yẹn, pàápàá Tọ́pẹ́ Àlàbí criticize orin yẹn. Màmá tún àwọn orin kan kọ ní ìgbà kan, ó tún orin kan kọ pé èmi ò mọ̀ o, èmi ò mọ̀ ọ̀gángan o, ibi tí ìbá ti mọ̀ pẹ̀lú wa. Nígbà tó máa torin ẹ̀kọ́ wá nítorí àwọn èèyàn criticize orin yẹn, èmi ti mọ̀ o, èmi ti mọ̀ ọ̀gángan. Ìtumọ̀ èmi ò mọ̀ ọ̀gángan ibi tí ìbá ti mọ̀ pẹ̀lú wa nílẹ̀ Yorùbá. Ìtumọ̀ rẹ̀ ni pé Ọlọ́run kọjá àlàyé, Ọlọ́run àdìtú ni. Oore Ọlọ́run mi ò mọ bí mo ṣe fẹ́ máa ròyìn ẹ̀ tán, àkàìkàtán lórí rẹ̀. That is in Yorùbá how to provoke God. Bí ẹnìkan bá sọ pé òun mọ ibi tóun bá ti mọ́pọ̀ ẹ̀ wá nínú Ọlọ́run, ó jẹ́ aláìmoore ẹ̀dá. Ibo mélòó ló fẹ́ kà nínú oore Ọlọ́run? Ṣé ti ẹ̀mí tó fún wa ni? Ṣé ti inú orí ni? Ṣé ti ọ̀rọ̀ ni? Ṣé ti ẹwà ni? Ṣé ti ògo ni? Ṣé ti ọmọ? Mélòó la lè kà nínú oore Ọlọ́run? Ìtumọ̀ mi ò mọ ibi tí n bá ti bẹ̀rẹ̀ ọpẹ́ mi. Àgbẹ̀dọ̀ torí criticism àwọn èèyàn, orin tí ọba àwọn bá ti lò lọ kí a wá máa padà torí àwọn èèyàn criticize ẹ̀. Mo bẹ̀ màmá torí Ọlọ́run. Number two, màmá Tọ́pẹ́ Àlàbí ṣẹ̀ṣẹ̀ criticize orin kan lórí media káàkiri. Màmá náà tó lọ pé òun lọ correct ẹ̀ yí pé alágbára bí àrá ò ẹ̀yà dúdà. Mo fẹ́ béè lọ́wọ́ màmí, ta ló mọ oríkì Ọlọ́run tán? Ta lè sọ oríkì Ọlọ́run tán? Ibi tó bá yí sí tí a bá ń praise Ọlọ́run, okòhun tẹ́mi mọ́ bá pé Olúwa fún wa, he accepted. Ìbéèrè tí mo wá ń béè lọ́wọ́ mọ́mì ní ìsìn, màmí, ó dùn mí. Orin tí Tọ́pẹ́ Àlàbí ṣẹ̀ṣẹ̀ criticize yìí, Tọ́pẹ́ Àlàbí ti wà lẹ́nu ọmú ìgbà tí a ti ń kọrin tọ́lọ́run ti gbé orin yẹn fún yín. Àwọn orin yìí kẹ̀kì ń ṣe tiyín mọ́, ó ti di orin ìjọ àpọ́sù ti Kristi láti ọ̀dọ̀ yín. Tọ́pẹ́ Àlàbí tó ń criticize orin yìí kò ní ṣọ́ọ̀ṣì, kò ní ìtàn rere kan tí ó ṣe é fi gbàdúrà. Ó criticize orin yín Káyéfẹ́lẹ́, ó criticize Yágbóyájù. Iṣẹ́ tán gbé lóun lọ́wọ́ ni pé torí òun ò ní ọjọ́ tí Tọ́pẹ́ Àlàbí ti kọrin débi tó dé, ẹ̀ka dárúkọ orin kan tí Tọ́pẹ́ Àlàbí kọ tó wà evergreen tó jẹ́ pé gbogbo ìjọ wọ́n mọ̀ wọ́n kọ́ gẹ́gẹ́ bí orin ẹ̀. Bí àwọn ẹwo apọ́lọpọ́ anointing lónìí kó tó sọ gbogbo ìyá ti mọ orísun ẹ̀. Ẹ wo Wùmí Babalọ́lá, ẹ wo Dùnní Akínàánú, ẹ wo màmá Ṣẹ̀wẹ̀lẹ̀, ẹ wo màmá Fúnmi Àrágbáyé, ẹ wo àwọn bàbá Òdúadé, ẹ wo bàbá Ayẹwà, ẹ wo àwọn bàbá Níyì Adédòkun, ẹ wo ẹ̀gbọ́n wa Ìlàjà Akíntúndé. Gbogbo wọn ló ní orin tó jẹ́ pé tá a bá kọ́ báyìí Lágbájá ló kọrin, ẹ kà dárúkọ orin tí gbogbo àgbáyé handle tó jẹ́ ti Tọ́pẹ́ Àlàbí is not. Orísun tá a lè fi gbàdúrà ni. Àṣeyọrí ló ní kò lórúkọ rere. Tọ́pẹ́ Àlàbí kéré láti wá máa tákù orin ẹ̀mí. Ẹlẹ́ran ara kéré láti wá máa ṣètúmọ̀ orin ẹ̀mí. Màmá, orogún òwò ni Tọ́pẹ́ Àlàbí jẹ́ fún yín o. Kì í dẹ́sẹ̀ yín nìkan ló kọ́kọ́ ṣe fún o. Tọ́pẹ́ Àlàbí ò dẹ̀ lórúkọ rere o. Ẹni tó gbé ọmọ ọlọ́mọ tó gbé fún àlè tó ń correct orin ẹ̀mí. Ẹni tó jáde lọ́dọ̀ Àjànàkú tó ba bẹ̀jẹ́, ọ̀dọ̀ màmá rẹ̀ dẹ́m olóògbé, ó ba bẹ̀jẹ́ ó ba jà ní. Ọkọ àkọ́kọ́ ẹ̀ ó ba yé ẹ̀jẹ̀, ọmọ àkọ́bí ẹ̀ ó sọ́dọ̀ ọmọ àlè. Ẹ dárúkọ kan tí Tọ́pẹ́ Àlàbí tí a lè fi orúkọ ẹ̀ gbàdúrà nínú àwọn olórin ẹ̀mí yìí tó criticize orin olórin. Tí Tọ́pẹ́ Àlàbí bá jẹ́ ọmọ Ọlọ́run tí ìbá ṣe ọmọ ọ̀run àpáìdì, ṣé irú Tọ́pẹ́ Àlàbí ó yẹ kó jáde tí ìbá ṣe àwọn ṣọ́ọ̀ṣì ọ̀run àpáìdì tí wọ́n ń pè ó lọ fi ara há sí orí òkè bàbá àbíyè láìpẹ́ yìí
ó débẹ̀ tó fi á síbẹ̀ ni pé ó débẹ̀ olóhùn ò gbowó láti lé gbogbo àwọn màmá Ṣẹ́wẹ́lẹ́ gbogbo màmá Bọ́lá rẹ̀ gbogbo ilẹ̀ ẹjọ́ bẹ̀rẹ̀ bàbá àbíyè Tọ́pẹ́ Àlàbí síbẹ̀ ìgbà kan ṣoṣo tó débẹ̀ ó wọ ọ̀dọ̀ mọ́mì Àkàndé túbẹ̀ olóhùn ò kì í gbowó ibi tó ti gba ibẹ̀ nìyẹn gbogbo bí ó bá ti dé ló máa ń gbà bẹ́ẹ̀ ni ti bàbá Oyèdépò yàtọ̀ sí ọ̀dọ̀ bàbá orí òkè bàbá àbíyè ẹ̀ka dárúkọ ṣọ́ọ̀ṣì tí Tọ́pẹ́ Àlàbí tó ń lọ ní Nàìjíríà àti ibi tán ti ń pè yàtọ̀ sáwọn ibi ọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì òkùnkùn àti ṣọ́ọ̀ṣì ọ̀rọ̀ àpáìdì ṣọ́ọ̀ṣì tán ti ń wá sẹlẹbírìtì ẹ dárúkọ ṣọ́ọ̀ṣì ọmọ Ọlọ́run tán ti ń pè Tọ́pẹ́ Àlàbí ní Nàìjíríà màmá mo fi ọba àwọn ọba bẹ̀yìn mo fi kú àtàjíǹde Jésù bẹ̀yìn mi ò nẹ́nìtì pẹ̀lú Tọ́pẹ́ Àlàbí gbogbo ìgbé ayé ẹ̀ kó máa kọ̀ndẹ́ẹ̀mù àwọn olórin bíi tiẹ̀ kó máa kọ̀ndẹ́ẹ̀mù olórin yìí tó dẹ̀fà tó fi ṣe gbogbo èyí tó ṣe àjànàkú ló rò pé ó fẹ́ máa ṣe àwọn tó kù ògo Yínká Ayéfẹ́lẹ́ tó rò pé ó fẹ́ ba tiẹ̀ jẹ́ lọ́jọ́ sí títí di àárọ̀ yìí Yínká Ayéfẹ́lẹ́ Yínká aláṣeyọrí náà nìyẹn ògo Yínká yá gbogbo àwọn tó dẹ̀ ń ṣe kí ló dé àwọn bàbá wa Yínká Ayéfẹ́lẹ́ kan lálàlàlàlà kí ló dé tí ò lọ correct àwọn orin màmá bàbá Yínká Ayéfẹ́lẹ́ tí wọ́n kọ dáadáa dẹ́dẹ́ kí ló dé tí ò lọ correct ẹ̀ tó lọ bẹ̀ ó ti mọ̀ pé àwọn yẹn máa bà ti òun jẹ́ so màmá mi màmá ṣèèṣì màmá gospel mo bẹ̀ yín o àwọn orin tí ẹ wá correct wọ̀nyí nọ́mbà 1 ìbéèrè tí mo fẹ́ béèrè kí n tó máa lọ lélẹ̀ ṣé Ọlọ́run ló ní orin yẹn òun ò tẹ́wọ́ gbà mọ́ kẹ́ wá ṣe àtúnṣe ẹ̀ ìyẹn ìbéèrè àkọ́kọ́ ìbéèrè kejì ní ìgbà tí ó gba orin yẹn ní early 60s 70s ṣé ẹran ara ló kọrin yẹn fún yín ṣé kìí ṣe àti inú ẹ̀mí mọ́ ló ti gbà á ìbéèrè ẹ̀kẹta màmá mi orin tó ṣẹ̀ṣẹ̀ wá ṣe àtúnṣe rẹ̀ yìí ó kọ́ níwájú bàbá mi bàbá wa bàbá Jídé ní Iléṣà ó kọ́ níwájú bàbá wa Ọbádáre ó kọ́ níwájú bàbá wa Sánsìn Àkàndé ó kọ́ níwájú bàbá wa Ìdàòsà ó kọ́ níwájú bàbá wa bàbá Ọlọ́wẹ̀rẹ́ ó kọ́ níwájú àwọn bàbá tí wọ́n ti sùn gbogbo wọn bá yín kọ́ nínú ìsọjí Ìdàòsà ní 80s orin yẹn ló kọ tí ayé àtọ̀run yabò tí arọ rìn tí òkú jíǹde àwọn bàbá yẹn àwọn bàbá tó kú tí o ti kọrin yẹn tí wọ́n bá ọkọrin yẹn tá àdẹ kọ̀ndẹ̀mù ẹ̀ ní ìgbà yẹn tí Ọlọ́run dẹ̀ forin yẹn gbé ọ káàkiri gbogbo ayé ní correction tó ṣe ṣé ó lọ bá gbogbo àwọn tó ti kú yẹn láti sọ pé orí ọjọ́ yẹn ò tí ẹ fi ṣèṣọjí o kò wá òkè mọ́ o ó lálẹ́ bú o èèyàn mélòó ló lọ bá báyìí torí nígbà tó bá ṣe ti orí mẹ́díà tán ṣé ó tún padà lọ sọ́dọ̀ gbogbo àwọn òkú yẹn láti lọ máa sọ pé orin yẹn lálẹ́ bú mọ́mọ́ ẹ̀tàn ìsúnmọ́ bẹ́ńtà ní ìsìn àwọn ọmọ ọ̀rọ̀ apá èdè máa wà lórí mẹ́díà èèyàn bíi Tọ́pẹ́ Àlàbí mà ní Ọdẹ́dọ̀yìn Èsíkẹ́l Ọláwùmí gbogbo tó sọ Ọláwùmí tó sọ pé òrìṣà ní ká lọ dé mùsárì ká lọ bẹ́ẹ̀rì Babalọ́lá ká gbàwòrán gbàdúrà ká ṣe àwọn kérúbù lọ sétí odò òrìṣà náà lọ sìn láìpẹ́ Ọdẹ́dọ̀yìn ọ̀hún náà ló lọ sí gbogbo Ísírẹ́lì jọ tó lọ sí Ísírẹ́lì tó lọ sí di ère Màríà tó lọ sí òkun Jódánì tó ló ń gbé gbogbo agbára odò mi tó lọ káàkiri tó ń dúró síbẹ̀ tó ń gbàdúrà tó ṣe ọdẹ kọ̀ndẹ́ gbogbo tó Ọdẹ́dọ̀yìn kọ̀ndẹ́mù òun náà ló tún padà ń ṣe Tọ́pẹ́ Àlàbí ní ìsìn tó wá kọ̀ndẹ́mù orin olórin gbogbo ìgbà yìí ìyẹ́rìn ìgì rẹ̀ ìmúra rẹ̀ bíi ti ilé àwọn Fẹlá Shrine bíi ìtàláṣẹ́wó Tọ́pẹ́ Àlàbí tí ó ṣẹ̀ṣẹ̀ wá kọ̀ndẹ́mù gbogbo orin ní ìsìn tó kọ̀ndẹ́mù orin àwọn ìránṣẹ́ Ọlọ́run yìí tó kọ̀ndẹ́mù orin ní ìsìn iṣẹ́ tá a gbélé lọ́wọ́ nìyẹn nísìn màmá mo ti dáwọ́ dúró o Tọ́pẹ́ Àlàbí tó sọ wípé òun kọ̀ndẹ́mù alòmíì nínú wọn ní Ọlọ́run iṣẹ́ nìkan ni nínú Ọlọ́run lẹ́nu àkọ́kọ́ kí ló kàn wọ́n bẹ́ẹ̀ gbogbo tí àwọn èèyàn ń ṣe báyìí láti rí wípé ayé ò gba ọ̀ríjínà yẹn mọ́ pé ká lè máa ná ọjà orí burúkú táwọn ná orí mọ̀ pé orí láti kó àwọn yìí ìjọba òkùnkùn máa ń wọ wàhálà ni mo fẹ́ béèrè lọ́wọ́ Tọ́pẹ́ Àlàbí tó ní Ọlọ́run wa kì í ṣe ẹgbẹ́ àrá mo fẹ́ béèrè lọ́wọ́ Tọ́pẹ́ Àlàbí
kí ọlọ́run pé ọlọ́run wọ kẹ̀mbẹ̀rẹ̀ bí ìgbà ibo ni ọlọ́run ti rí ibo ni Tọ́pẹ́ ṣé ọlọ́run wá jẹ́ ọlọ́run lẹ́yìn Yorùbá tó wọ kẹ̀mbẹ̀rẹ̀ ibo ni Tọ́pẹ́ Àlàbí ti rí ọlọ́run tó rí kẹ̀mbẹ̀rẹ̀ di ọlọ́run Tọ́pẹ́ Àlàbí kí ọlọ́run ní orí òkè bàbá àbí èpè ọlọ́wọ́ gbọgbọrọ ṣé Tọ́pẹ́ Àlàbí lè pe bàbá rẹ̀ ọlọ́wọ́ gbọgbọrọ ṣé ó rí ọwọ́ ọlọ́run rí Tọ́pẹ́ Àlàbí kí ọlọ́run ní orí òkè bàbá àbíyè ó ní ọlọ́run ó ní òkè ọlọ́run ní orí òkè bàbá àbíyè ó ní màá rántí ó ní ọlọ́run kábíyèsí ó dẹ̀ pé ọba ìlú ẹ̀ àti kábíyèsí níbi tó ti lọ sí prógráàmù kan láìpẹ́ ó pe Ọọ̀ni òrìṣà ó pè ní kábíyèsí ṣé Tọ́pẹ́ Àlàbí ṣé kò mọ̀ pé ènìyàn ni ọlọ́run ní jẹ́ kábíyèsí ni kí ló dé tó wá rí léètì orúkọ ọlọ́run tó fi ń pe ènìyàn lásánlàsán Tọ́pẹ́ Àlàbí sọ pé ọlọ́run tóbi títí ayé àtọ̀run ògbà nínú kẹsẹ̀tì olókéré títọ́ gbanú aláboyún ṣé Tọ́pẹ́ Àlàbí wá rí dínkù ọlọ́run títí dénú aláboyún kí ni wàhálà. When you are praising God, God is unlimited. God is beyond human imagination. God is beyond human memories. Okun tá a bá pe ọlọ́run nínú èyìn tí ọlọ́run ò bá ti sọ fún wa pé òun ò tẹ́wọ́ gbà ẹ fi ilẹ̀ ẹ rárá ni wọ́n fi ń sọ̀rọ̀ ní ìsín wọn ò lẹ́mìí mọ́ títí di àárọ̀ yìí orin èmi ò mọ̀ ibi tí ìbá ti mọ́pẹ́ mi wá yẹn àti èyí tá a ṣe túkọ ṣé ó dàbí èyí tá a tó ṣe ṣé ó dàbí kò lè dàbí kí ẹ tó lọ àwọn ẹ̀mí òkùnkùn wọn fẹ́ mẹ́sọ̀ pé wọ́n destroy gbogbo lẹ́gẹ̀ẹ́sì rere tó wà ńlẹ̀ ọmọlẹ́yìn òkùnkùn làwọn èèyàn wọn yìí ó tọmọ sọ fún yín o Tọ́pẹ́ Àlàbí èyí tó kó gbájú ti orin ẹ̀ kó yé kọ̀ndẹ́ẹ̀mù orin olórin èyí tí mo fẹ́ sọ nìyẹn gbogbo kì í dẹ̀ wá ṣe báyìí àwọn bàbá alọ́kàn àwọn bàbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ti sùn wọn kọ̀ndẹ́ẹ̀mù orin yẹn Tọ́pẹ́ Àlàbí ló wá ló kọ̀ndẹ́ẹ̀mù orin ẹ̀yin náà wá lọ sórí mídíà kó orin yẹn ní ìwọ̀n ìgbà tí ìbá ti ṣe ọlọ́run ló ní kẹ́ ẹ lọ tún ṣe ó léwu o mọ́mì màámi má bínú ọ̀rọ̀ Tọ́pẹ́ Àlàbí ló jẹ́ kí n gbé ọ̀rọ̀ yìí wá sórí mídíà if not mo máa wá bá yín nínú ilé ni kì í sọ̀rọ̀ máa tẹ̀yìn sọ̀rọ̀ public ṣùgbọ́n mo sọ nítorí pé ó ti wá sórí public address kí Tọ́pẹ́ Àlàbí ó lè gbọ́ kó dákẹ́ orin olórin láti máa condemn kì í dẹ̀ wá sí òun nìkan gbogbo táǹgọ̀ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo ti ń ṣe kásẹ̀tì báyìí over 20 something years mo dẹ̀ ti ṣe album bíi 30 album mo máa ń tán pè ní orin ẹ̀mẹ̀ mo máa ń tán pè ní composer mo máa ń tán pè ní praise ní tí mo fẹ́ sọ nìyẹn ẹ sọ fún Tọ́pẹ́ Àlàbí kó gbogbo ẹ̀yin olórin ẹ̀mí ẹ yé condemn orin olórin ẹ fèsì àjọ ayé yín ẹ yé hùwà bíi Ọdẹ́dọ̀yìn àwọn tí mo torí ẹ̀ wá sórí mídíà nìyẹn mo dẹ̀ bẹ̀ àwọn ọmọ ọlọ́run mo sọ́lẹ̀ kan Tọ́pẹ́ Àlàbí tó condemn orin olórin ní nǹkan bí ọdún 15 sẹ́yìn Tọ́pẹ́ Àlàbí dá ìjà lẹ̀ nínú ìdílé mi nígbà tí mo ṣe kásẹ̀tì tó ń lera mo máa ra gbogbo kásẹ̀tì àwọn ọmọ ọlọ́run máa ra gbogbo kásẹ̀tì àwọn ọmọ ọlọ́run mo máa ra àwọn kásẹ̀tì ọmọ ọlọ́run tí n bá ti ra àwọn kásẹ̀tì wọn yẹn tán màá wá kó wọnú yàrá màá gbàdúrà sí màá pray lórí kásẹ̀tì wọn yẹn to cut the story short màá kà gbàdúrà ni mo lọ sórí òkè mo ra gbogbo kásẹ̀tì a dẹ̀ máa láìkì kásẹ̀tì èmi àti mọ́mì à ń bọ̀ tí o mọ́mì láìkì kásẹ̀tì Tọ́pẹ́ Àlàbí èmi náà láìkì ẹ̀ ní ìyẹn ní kásẹ̀tì tó fi kọ orin ọ̀run nígbà yẹn ọjà ayé kankan bá a ṣe ra kásẹ̀tì wọn yẹn nìyẹn bá a ṣe fẹ́ kó wọnúlé mo bá gbóhùn ọba àwọn ọba Násùrù ọmọ mi ò gbọ́dọ̀ kó kásẹ̀tì wọlé ẹyọ tí Tọ́pẹ́ Àlàbí jáde ń bẹ ẹni tí mo dẹ̀ fẹ́ràn ni nǹkan ẹni ò sọ fún ẹ̀dá alààyè ju ẹ̀ máa tìyàwó mi èyí ni ọ̀rọ̀ ṣẹlẹ̀ débẹ̀ over 15 years bíi 12 years lolúwa ní ẹyọ kásẹ̀tì tí Tọ́pẹ́ Àlàbí kò pé orin tí ẹ gbọ́ yìí orin ìjọba ọ̀run ni ṣùgbọ́n ohun tí ó gbé jáde inú odò lóhùn yẹn ti wá inú òkùnkùn lóhùn yẹn ti wá ẹni yẹn ṣẹ̀dá ọlọ́run mo ní irú ohun wo ni mò ń gbọ́ yìí mo pe mọ́mì mo ní lẹ́ẹ̀kínní ẹ̀kejì ẹ̀kẹta mo ní mọ́mì olúwa àwọn ọmọ ogun sọ pé ká yọ kásẹ̀tì Tọ́pẹ́ Àlàbí kúrò nínú kásẹ̀tì mo ní mi ò dẹ̀ ma ni mọ́ mi bá da síjà kí ni ìṣòro ọ̀tá mi àtẹ̀sẹ̀ bọ̀ lórí òkè èsèdè mi fún ara mi ni mo fowó ara mi rà gbé bá aláṣẹ wá fowó ra ìka tí a wá kó dànù
mo lÓlúwa sọ pé ká má kó wọnú ilé o a wà ní àjàngbà náà bá a ṣe mo ní ó bá bínú kìyàwó mi ó bínú wọlé n bá kó dànù n bá kó jáde nínú kásẹ̀tì mi kó wọlé. Nígbà tó di ọdún kejì sọdún kẹta ìyàwó mi wá ra pípà wa pé dádì máa bọ̀ Tọ́pẹ́ Àlàbí tẹ́ sọ fún wa ní ọdún kejì tẹ́ sọ fún mi lọ́dún kejì yìí pé kí n wo ìgbà yẹn lọ́rọ̀ lẹ́yìn ọdún kejì ẹ̀ lọ́rùn àrà wọn àtàjànàkú jáde ní ìyàwó mi sọ dádì ó dẹ̀ sọ nígbà yẹn o ìgbà tó tó yá tí Tọ́pẹ́ Àlàbí bẹ́ẹ̀ sì ń wọ ẹ̀rìn gínlá ní ìyàwó mi sọ pé dádì Ọlọ́run ò ní fi sílẹ̀ ẹ̀ dẹ̀ sọ nígbà yẹn mo ní we thank God ọ̀rọ̀ tí mo sọ fún ẹ̀yin má sọ sí public o ẹ jẹ́ ká má sà gẹ́gẹ́ bí Olúwa tí ìbá ṣe ohun tó sọ yìí mi ní sọ láéláé I will never say it torí pé èmi kọ́ ni ó ṣe ìdájọ́ rẹ̀ ẹ wo àwọn ṣọ́ọ̀ṣì tó ti ń ṣe ẹ̀yin wá nígbà tó tún wá gbé ọmọ ọlọ́mọ tó tún gbé fún ìyá bàbá ní bàbá tó tún sọ ọmọ yẹn dọ́mọ àlè ìyàwó mi pè mí pé dáàdì Ọlọ́run rẹ̀ yìí ni Ọlọ́run tó máa sìn o ipe ẹ̀dẹ̀ sọ̀rọ̀ nígbà yẹn pé obìnrin yìí sọmọ Ọlọ́run ipe àgbẹ̀dọ̀ kó kásẹ̀tì ẹ̀ tí ìwọ ló dẹ̀ ra ká èmi fún ara mo fowó ara mi rà if I don't have interest on her I will buy it bí mo ṣe fẹ́ kó wọnúlé lÓlúwa sọ pé ẹgbẹ́dọ̀ kó kásẹ̀tì jáde pé ẹ̀ lè kó wọnúlé bíbẹ̀ ẹ̀kọ́ mi ò ní bá wọlé pé orin yìí ó fi kó àwọn ọmọ Ọlọ́run jẹ ni pé inú odò inú òkùnkùn ló ohun yìí ti wá láti gbàjọba láti gba agbára tán lò ìdí kọ́tọ́ di pé ìyàwó mi ṣe wá accept so Tọ́pẹ́ Àlàbí yẹn náà bá ní jáde ní kọ̀rẹ́ tágọ̀ kò sí ẹ̀mí mọ́ nínú church mọ́ tábàtà àti rí ìràwọ̀ láti rí star ni wọ́n á pè mọ́ tó kọ̀rẹ́ torí olórin ṣé Tọ́pẹ́ Àlàbí lè dìde dúró pé ọmọ Ọlọ́run lòun ni àti 15 years ago bí 30 years mi kò sẹ́ni tó gbọ́ lẹ́nu mi iye mi àti ìyàwó mi nìkan gbogbo èèyàn yàtọ̀ sí àwọn ìjọ ọ̀run àpáàdì ta ló lè pé Tọ́pẹ́ Àlàbí lọ church yàtọ̀ pé ó lọ há sí ọ̀dọ̀ bàbá ní orí òkè kínní ìgbà tó há sí ọ̀dọ̀ bàbá ẹni tó ní ṣọ́ọ̀ṣì kò níran gidi kan kí ló dé ìgbà tó fẹ́ ṣègbéyàwó fún ọmọ yìí kí ló dé tí bàbá Àkàndé ò lọ síbẹ̀ ṣèbí ó sùn pẹ̀lú ọmọ ni so gbogbo ẹ̀yin olórí ẹ̀mí mo fi ọba àwọn bàbá ẹ̀yìn gbogbo wa pátá olórí ẹ̀mí náà lèmi wòlíì rẹ̀ ni mí ẹ jẹ́ kí a yẹ kúlọ̀ láti máa ba orin olórin jẹ́ ẹ kúrò nídìí láti máa ba orin olórin jẹ́ Ọlọ́run fún ẹ lórí tẹ ó fún ẹ lẹ́ni tó kí ló kàn dẹ́mu ti orí ẹlòmíì fún lórí afẹ́fẹ́ kò sẹ́ni lè mọ Ọlọ́run tán you can know everything about God. God is mystery bóun ẹlòmíì kí Ọlọ́run pé Ọlọ́run ẹlẹ́ṣẹ̀ gígùn Ọlọ́run ò tẹbi wó bí pa Ọlọ́run olórí gògòrò bí Ọlọ́run fúnra ara rẹ̀ ọba ti sọ pé òun èso olórí gògòrò live there. Tọ́pẹ́ Àlàbí èyí tó bá kọ̀dẹ́mù àwọn olórin bí gbogbo tó bá dé is enough bí bẹ́ẹ̀ kọ́ ìdájọ́ Ọlọ́run ń bọ̀ lórí yín o àdàbí tí mi bá ṣe wòlíì Ọlọ́run ọ̀gá ògo ewu ń bọ̀ lórí yín o ẹ jẹ́ kúlúkúlùkù wa fèsì orin ẹ̀ Ọlọ́run yóò wà pẹ̀lú wa o tó bá dọjọ́ ọ̀la ní ìsáyà lòun kọ̀rẹ́ torí yẹn láti fi ògo fún ara ẹ̀ nínú òkùnkùn mo dẹ̀ mọ̀ pé gbogbo tó lọ sí yẹn nípa màmá Bọ́lá rẹ inú òkùnkùn ló ti lọ sí àjọ yẹn kì í sojú lásán so gbogbo àwa tó kù ẹ jẹ́ kí a ṣọ́ra nípa láti máa kọ̀ndẹ́mù orin olórin ní tí mo fẹ́ bá wa sọ nìyẹn kí Tọ́pẹ́ Àlàbí ó gbọ́ mẹ́sẹ̀jì káwọn ọmọ Ọlọ́run bá mi pín kó stop gbogbo nǹkan ẹ̀mí ìlara tó wà nú ẹ̀yẹn Ọlọ́run yóò wà pẹ̀lú gbogbo ẹ̀yẹn ẹgbẹ́ olórin o Tọ́pẹ́ Àlàbí ò sí ní pímà kò ní ṣọ́ọ̀ṣì ó gbọ́mọ fún ọmọ àlè ó mú ṣọ́ọ̀ṣì àkọ́kọ́ ó pọ̀ ká gbogbo àwọn tó bá rìn láyé ló bá yé ẹ̀jẹ̀ ó wá lọ fẹ́ Àlàbí ó lo ìràwọ̀ Àlàbí ó ti rí pé ìyẹn dandan dídí ni ó fi yẹn ṣe ìràwọ̀ nínú ẹgbẹ́ òkùnkùn ìyẹn ló wá máa fi ń sọ̀rọ̀ po orin porin kan já orin já bọ̀ sóun lórin ni Ọlọ́run ayérayé gbéga ayìn fún ọ̀rọ̀ ọ̀fẹ́ rẹ fún àánú rẹ gba ọpẹ́ wa gbogbo àwọn ọmọ Ọlọ́run tó jẹ́ kí mẹ́sẹ̀jì dọ́dọ̀ gbogbo ẹni tó ní Olúwa wà pẹ̀lú wọn dì wọ́n mú ìrìnàjò a ti wà ní ìrọ̀lẹ́ ayé Olúwa gbà wá a ti wà ní ìgbà ìkẹyìn Olúwa gbà wá àwọn ọmọ ọ̀run àpáàdì wọ́n ti para wọn dàdọ́mọ ìmọ́lẹ̀ Olúwa gbà wá dìwà mú dópin ògo ni fún Jésù ló kọrin máa ní rìmẹ́dì ṣe iṣẹ́ ìnáṣí Olúwa gbé mi dìde ẹni wọ́n lọ kí wọ́n èèyàn máa nọ́mbà rìmẹ́dì ṣe 08038030305 mo dẹ̀ ń pe àwọn ọmọ Ọlọ́run fún ìpàdé Olúwa gbèjà abiyamọ láti Wednesday sí àárọ̀ Friday pàápàá on the 12 ní 6 láàárọ̀ títí marathon ni ní nọ́mbà 4 God grace àsìmọ́lówó yàkóyó bọ́sọ̀ ọmọ owó ògùnṣe mo pe gbogbo àwọn ọmọ Ọlọ́run kẹjọ